Daru Naim International School is at 8 Ibijokeoke Street, Powerline Bus Stop, off Last Sherry Road, Lagos, Nigeria. Phone 070-868-3340. Daru Naim International School is. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Adúpẹ́ fọ́lọ́run jama. Adúpẹ́ fọ́lọ́run lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ á sọ pé alhamdulillahi rabbil alamin. A bẹ̀rẹ̀ Ramadana wa pẹ̀lú dáadáa, pẹ̀lú dùnú, pẹ̀lú ayọ̀. Ọlọ́run ọba mi ọba àlíkẹ́ ọlá ní ká máa sọ̀kalẹ̀ báyìí lórí ẹ̀ pẹ̀lú dùnú, pẹ̀lú ayọ̀. Abẹ́lọ́run èyí tó lágbára jù nínú sẹ́yìn ní kọ́lọ́run gbà fún wa. Rabbana taqabbal minna innaka anta as-sami'ul alim. 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 ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. àdúà wa tí a máa fi parí àwẹ̀ lọ́dọọdún tí ọdún yọ yàtọ̀ díẹ̀ torí bùkátà ti kan kọ́ yàtọ̀ bùkátà kan ṣé ẹrí ẹ̀yin tí ẹ̀ ń sọ pé èmi ń ṣàdúrà fáwọn àgbàlagbà tó ṣáájú yìí máa dá kọ́ wọ́n yìí máa ṣàdúrà fún wọn torí tí ẹ kí fi yàdúrà mi padà torí tí wọ́n ń sọ kò sẹ́ẹ̀dì lórí ẹ̀ torí tí ń tọ́lẹ̀ di gangan ni pé àwọn ẹni eré ṣàdúrà fáwọn tó ṣáájú ni ṣebí o kéwù tí ẹ débẹ̀ ni ṣé wo rí ké wo njọ́ tó ti ń ké wo ké débẹ̀ táwọn ẹni ń pé Rabbana ghfir lana wa li ikhwanina alladhina sabaquna fala taj'al fi qulubina ghillan Rabbana innaka ra'ufur rahim àwọn ẹni eré ṣàdúrà fáwọn tó ṣáájú ni bàbá tèmi ẹsẹ kèfèrí débi tí ní ṣàdúrà fún Rabbana ghfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman àwọn tó gbájú wa tí wọ́n jẹ́ múmìnì bàbá tèmi múmìnì ni ìṣẹ̀ṣẹ̀ àbí ìṣẹ̀ṣẹ̀ ń sọ ni mi ò ṣe ẹ dákun ó sì jọ́ kẹ́kẹ́ wí àbá mi kèfèrí rí ẹ sọ jẹ̀ mọ́ kálá ìmọ̀ kó tó máa sọ yìí ti ń sọ téèyàn bá mọ̀ èèyàn dákẹ́ mbẹ́ ni téèyàn bá ti mọ̀ ń pa èèyàn dákẹ́ bàbá tèmi ẹsẹ kèfèrí ìṣẹ̀ṣẹ̀ máa sọ àbí ìṣẹ̀ṣẹ̀ ń sọ ni bẹ́ẹ̀ wo wá sí ọdún mẹ́ẹ̀ẹ́dógún mi sóni tí ń wí ni wí bàbá mi jẹ́ kèfèrí ní ṣàdúrà fún ní sọ pé ọlọ́mọba ń kí abá mi lọ́dún ní ń wí gbogbo wá sí ní ń wí tí n bá tún sọ̀rọ̀ kan bàbá mi tún ní Allahumma ghfir lahu warhamhu wa afihi wa afu anhu wa akrim nuzulahu wa wasi' madkhalahu wa naqqihi min adh-dhunubi wal khataaya kama yunqqa ath-thawbu al-abyadu min ad-danas tí n bá dákọ̀ bàbá yẹn bí ti wí gbogbo wá sí ni rí yìí ẹ kàn bọ́ sí àga ẹ̀ ń gbogbo bàbá rẹ̀ ń kèfèrí ẹ má kúrọ́ mọ́ irọ́ da àfi ìmọ̀ kúrọ́ kẹ̀ bóra amákítá ń dàlá à ń tẹ̀kúlú ọlọ́run ní lálẹ́ àlálẹ́ káàdì bí náà ẹ má kúrọ́ máwọn èèyàn àfi ìmọ̀ kúrọ́ ẹ bá jòkó eré àga tá a jòkó yìí eré àga ànábì nù ẹ jọ ànábì báwọn ẹ bá ń jí sí ọlọ́run ìjọ ànábì ni ànábì kúrọ́ èmi ò pé bàbá tèmi ń kèfèrí o ìyìn sì péré ìyìn sì ní pé bàbá tèmi yẹn sì ṣe anabi Ibrahim gan lẹ́yìn tẹ́ wá ń pé ká má ṣàdúrà fáwọn àgbàlagbà mọ́ torí ọ̀rọ̀ wọn ti pín sí méjì báyìí nísìn ẹ̀yin tẹ́ jáde má ṣàdúrà fáwọn àgbàlagbà mọ́ anabi Ibrahim ń pé wà gìfìrìlì àbí innahu kana mina dọ̀lìn ọlọ́run bá ń fi díjì bàbá mi torí mi náà mà pọ́ sọnù ó tún mà pọ́ sọnù lẹ́yìn tó ń ṣe kí ni ìwà àjọ máa rẹ ni bàbá àti mistake rẹ òní máa bẹ lọ́wọ́ àfẹ́ríjì fún bàbá àti ẹ kírun kú ọgbà àwẹ̀ kú ọyọ sàká kú ọlọmọkà àwọn ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ náà ni pé wọ́n jẹ́ tíjà níyà ọjọ́ kádìríyà ṣé súnà ń bẹ ńjọ́ tó wà láyé ni. bàbá tí ò gbóòórùn Buhari tí ọmọ mùsùlùmù ọ̀nà tí wọ́n rí páwọn lè fi súnmọ́ lọ́hùn níjọ́ náà tí wọ́n mọ̀ ni wọ́n ṣe kí ni tí wọ́n yẹ mistake ni kìí ṣe bọ̀ ọlọ́run náà wọ́n sún kẹ́rẹ́kẹ́rẹ́ tí wọ́n fẹ́ súnmọ́ tí wọ́n fi dédì kínní ni. bọ́ọ̀lù ẹ̀yin òsì àfi wọlé akáyì wọn ẹ̀sìn báyìí ẹ̀yin òní mọ́búdá wà lẹ́wọ́ fírù bìlì jáàlì ni pé a máa fún yẹn ní excuse pé àìmọ̀kan ló ṣe tó fi ṣe ń tí gbogbo ọ̀rọ̀ àṣesúnà nǹkan kata bẹ̀rẹ̀ yìí náà nísìn onígbà bẹ̀rẹ̀ náà ìtòsí bí náà ló ti bẹ̀rẹ̀ kì í ṣe pé mi rẹ̀ wá gùn bẹ́ẹ̀ mi àwọn bàbá yẹn ti wallahi wa rabbil kaaba
bàbá mi ò ṣàdúà fún yẹn pé kọ́lọ́hún ó ṣe láàfáàrí àfáà súnà ni ó pè ọdún tí mo wáyé láti Saudi ìgbà mo jẹ kọ́kọ́ wà ń bàdàn tí mo dé láti bàdàn bàbá mi ní ìmúra náà kéwù tẹ́ ń lọ ké ń bàdàn wàá tọ̀ fún mi mo wá bẹ̀rẹ̀ sí tọ́ súnà fún wa bá ní ní tí ń wá kí láti jọ yìí mo rí yìí wàláhi wa rabbil kaaba bàbá ní tí ń wá kí láti jọ yìí wọ́n lé àwọn àfa alẹ́ olómù ọ sọ fún àwọn pé àwọn àfa gidi lérí ilẹ̀ àwọn àfa súnà ni o àfẹ́lẹ́ àfa súnà ni ọmọ jẹ́ o bàbá máa pé múra náà ọlọ́run sí ọlọ́ àfa súnà múra náà lọ́wọ́ nígbà tí n bá lọ Saudi tí n bá wá dé gbogbo ntọ́ máa rábọ̀ fún bàbá tí n bá kú kalẹ̀ bàbá olè léyìí kí mo fẹ́ kéwu súnà fún mi wàláhi wa rabbil kaaba yín wàá kó suwaru min hayati sahaba yín máa kà akidatu ali sunna wal jamaa yín máa kà bàbá wa pé yín tí mo fi omú bọ̀ ló mú bọ̀ yìí yín tí mo fi omú bọ̀ ló mú bọ̀ yìí yín tí bàbá mi yọnu sí tó ní mo mú bọ̀ tí wọ́n ń ké fáyé tí wọ́n wá ń fẹsẹ̀ jẹ́ lé lọ́dọ̀ bàbá mi ọmọ rẹ ni mí Sheikh Isaac lójó kọ́lẹ̀ yìí bàbá mi jáde wá mọ́sálásí yìí ń jọ kan tó sọ fún gbogbo jàmáà pé tọ̀ àfa ìmúra náà lọ́lọ́run náà sí wa lásìkò yìí èmi gbà fún o gbogbo ẹ̀yin jàmáà ẹ̀ gbà fún kí ló ń bá kátà níta ní wọnú ọ̀rọ̀ ọlọ́njẹ́ mi yogun ẹ bá ń sọ kí gbogbo ayọ́ gbọ́ ẹ bá ń sọ bí bàbá ti sọ wọ́n wà ń bẹ́ńjọ́ náà bàbá jáde wá. bàbá sọ sáyé ẹni wà sí múránà làámọ̀ gbọ́ nísìn láàrin èèyàn nìyẹn sì ti sọ àáfàá sì ni bàbá láàfáà gidi. bí ọ̀rọ̀ wa tó wá ń fẹsẹ̀ jẹ́lẹ̀ tó ní kinní kan mẹ́mọ́ tẹ́ ma sọ mẹ́mọ́ tẹ́ ma sọ Sheikh Daoud bàbá mi ni mo gbà ní bàbá yín sì máa gbà ń bàbá lọ títí ni kò sì rí mi lọ́mọ bú kí n tiẹ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ ma fi dẹbi ẹlẹ́bírú tẹ́ ma dẹbírú yìí sì mi ò sì kówó kankan fún Sheikh Daoud níjọ́ bàbá mi kú àwọn náà wà láyé lọ bí wọn níjọ́ náà lọ́hùn gan mo tọrọ yọ̀ǹda pé èmi ò ní wá sí 41 days mọ̀lẹ́bí yọ̀ǹda mi ma bẹ̀bí ẹlẹ́bí jẹ́ ẹbí tèmi ọba jẹ́ o ẹ má tẹnu bẹ́bí mi ẹ má tẹnu bẹ́bí mi ẹ má tẹnu bẹ́bí mi èmi yìí sọ ma bú fún bàbá mi ṣàdúrà fún mi àdúrà gbà lérí mi Sheikh Daoud bàbá mi ni àárín mi àti wọn ọ̀dàrú wọ́n mọ̀ mí lọ́mọ rẹ̀ bàbá wọn ó sì jẹ́ fún mi dáàbì lọ́bọ́ lọ́hùn ẹ má dẹ̀bi ẹlẹ́bi rú ẹ má dá sọ̀rọ̀ ẹbí tí ó kàn yín kálukú mójú tẹ́bi ilé bàbá rẹ̀ ni yóò ń jọ kan àwọn ọ̀rẹ́ rí mi gan tó jáde èmi Imran Abdulmajid Ẹlẹ́hà sẹ́bẹ̀ mi ni mo gbé General Buhari wá bá yín ní ọgbà ń bẹ̀ wọ́n 2007 èmi ni àjàníjọ́ náà ń wá ṣubú Sheikh àjàníjọ́ náà ń wálé ọ̀dọ̀ yín àjọ mọ̀kọ́ àtàkánú abọ́ àjàníjọ́ náà gbogbo tí ń sọ yìí tó bá jẹ́ lọ Sheikh Tirimisi lájọ lọ́jọ́ náà tá a mọ̀kọ́ àtàká Sheikh Tirimisi TTMC lájọ lọ́jọ́ náà tá a mọ̀kọ́ àtàká yìí sì ń dáwọ́ sí ṣubú Sheikh ńjọ́ náà ẹ̀ ń gbà yìí wá ń kí yín lé yìí ń ṣe akaramakala ẹ̀ ń gbowó lọ́wọ́ mi ọ̀rọ̀ ìjáàbù òun ló dìjà bíi tí máa fún yín nìkan tẹ́ ẹ máa gbà ni mo wá fún yín léyìn nígbà àjáde lórí dòwe ẹ bá sọ yìí tẹ́ ti gbà kọjá kẹ́ tó máa sọ eléyìí náà ọlọ́run ọ̀fàbòsí inna Allaha la yuhibbu adh-dhalimin kẹ́ wá fárí apá kan kẹ́ dá àbòsí nìyí ó yẹ kẹ́ máa sọ fáyé náà pé ó gbé Buhari wá náà gbà yìí o ó ti máa fún wa nìkan náà gbà yìí o ìwà kìmí ńlẹ̀ o ìṣègbà yìí sàwọ́ ọ̀rọ̀ ṣe Buhari ọ̀rọ̀ ìjáàbù ṣèjáàbù èmi ò sì jàjà kínní kankan ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́la ló di wàhálà mi ò sọmọ búfẹ́ ní kankan ọ̀rọ̀ ẹ̀sìn lájọ́ ń fà àwọn ẹ̀rí ẹ̀sìn láti mú wa amákẹ́ àmà bàmí ló kọjẹ́ ọwọ́ àfi ráìsì bẹ̀yìn èyí tí mo ti ń fún yín tẹ̀ ń gbà èyí sọ fáwọn èèyàn bàbá ẹ̀sẹ̀ ń fún yín nìkan ẹ̀sẹ̀ ń gbà ni. ẹ kọ́ àwọn ọ̀rọ̀ kátikàti ní ẹ̀fí yóò ń lẹ̀ àwọn àdúrà tí màá wá ṣe lọ́dún yìí yàtọ̀ sáwọn àdúrà tí ń bá bọ̀ torí mi náà rí i pé ọ̀tá ti wá pọ̀ àwọn lára sì ti pọ̀ ẹni mo ti dẹni tọ́ tí wọ́n ń sọ tí wọ́n máa wá wàhálà sí lọ́rùn káàkiri
torí wọ́n ti ń pa àwọn wà wàhálà sí mi lọ́rùn àwọn wà wàhálà sí mi lọ́rùn èmi èèyàn rí èsì ma wàhálà èèyàn bú náà ní ma wàhálà èèyàn rí ma bẹ lọ́hùn sọ ni gbẹ̀yìn tẹ̀ ń sọ pé àyè ṣàdúrà fáwọn àgbàlagbà bàbá tiẹ̀ lò ní ṣàdúrà fún o èmi ọmọ ṣàdúrà fún bàbá tèmi àtàwọn àfáà mi tọ́ ṣáájú bá a ti máa ṣe lọ́dọọdún náà mo fẹnu síbẹ̀ náà báyọ̀ bá ti gbà mí báyọ̀ bá gbà mí mo fẹnu síbẹ̀ ṣùgbọ́n jàmá Daaru Naim yìí àdúrà dọdún yìí a fẹ́ dedicate fún Daaru Naim ẹni mo ṣe ntọ́kànnù gbogbo ẹni bá nífẹ̀ẹ́ mi bí wọ́n ti wáyé mọ́ mi yìí wọ́n mọ̀ wáyé mẹ́yìn náà bí wọ́n bá léèyàn títí tí wọ́n ọba wọ́n lè ṣe ìyàwó ẹ̀ lọ́sẹ̀ wọ́n lè sọmọ ẹ̀ lọ́sẹ̀ wọ́n lè ṣe jàmá tí nǹkan ó ṣe lọ́sẹ̀ tí ọmọ dùn àbí mo jẹ́ Ọlọ́run ló kó yín jọ síbí yìí nísìnyí Ọlọ́run má jẹ́ ara burú báwọn yẹn bá ń kú lọ́kọ̀ọ̀kan ó ní ẹ̀rọ àwọn jàmá rẹ̀ ti ń kú àfikọ́ lọ́n bá ń dáàbò bò yín àfikọ́ lọ́n bá ń ṣàánú yín gbogbo ẹni tí ì rí sẹ́nu yín àfikọ́ lọ́n má jẹ́ ó dolo sí gbogbo ẹni tí ì dá fún Ọlọ́run jọ dá fún Ọlọ́run jọ dá fún àdúrà tọdún yìí àwa fúnra wa la ní nǹkan wa àwa fúnra wa la ní gbogbo àwọn bàbá tá a máa ṣàdúrà fún Ọlọ́run ọkẹ́ wọn bàbá mi ẹlẹ́yà Ọlọ́run bá mi kẹ́ Allahumma ghfir lahu warhamhu wa afihi wa'fu anhu wa akrim nusulahu wa wasi' madkhalahu wa nakkihi min adh-dhunubi wal khataaya kama yunqqa ath-thawbu al-abyadu min ad-danas Allahumma jazihi bil ihsani ihsana wa bis sayyi'ati afwan wa ghufrana bàbá wa tó bí bàbá wa tó bí bàbá tó jókòó yìí Ọlọ́run bàbá wa Muhammad Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá gẹ̀ wọn bàbá Ọpẹ́lọ́yẹrú Ọlọ́run bá kẹ́ wọn bá wa gẹ̀ wọn bàbá Dáramẹ́jà Ọlọ́run bá kẹ́ wọn bá wa gẹ̀ wọn bàbá wa Fowórà àjọgbàwẹ̀ lọ́dún tó lọ ní wọ́n ti dẹni Ọlọ́run lọ́dún yìí wọ́n ti Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa gẹ̀ wọn ọkọ Amira wa Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa gẹ̀ wọn Abdulhakeem Ọlọ́run bá wa kẹ́ Ọlọ́run bá wa gẹ̀ wọn gbogbo àwọn jàmáà wa tó ti lọ ṣáájú Ọlọ́run bá wa kẹ́ Ọlọ́run bá wa gẹ̀ wọn Allahumma ghfir lahum warhamhum wa afihim wa'fu anhum wa akrim nusulahum wa wasi' madkhalahum wa nakkihim min adh-dhunubi wal khataaya kama yunqqa ath-thawbu al-abyadu min ad-danas wọ́n wá bẹ Ọlọ́run pẹ̀lú orúkọ tó dáa jùlọ àtàwọn òròyìn tó ga jùlọ ìyá mi tó bí mi ti wà lálùkìyámà Ọlọ́run bá ń kẹ́ ìyá tó tọ́ mi ti wà ọ̀tọ̀ yìí tó bí mi ọ̀tọ̀ yìí tó tọ́ mi gbogbo wọn ti wà lálùkìyámà Ọlọ́run bá ń kẹ́ gbogbo wọn ìyàwó bàbá mi Ọlọ́run bá ń kẹ́ wọn gbogbo àwọn ìyá ẹnì kọ̀ọ̀kan yìí tó lálùkìyámà Ọlọ́run bá wa kẹ́ wọn àwọn ìyàwó yìí tó wà Ọlọ́run bá wa kẹ́ wọn àwọn ọmọ wa tó Ọlọ́run bá wa kẹ́ wọn Allahumma ghfir lahum warhamhum wa afihi wa'fu anhum wa akrim nusulahum wa wasi' madkhalahum wa nakkihim min adh-dhunubi wal khataaya kama yunqqa ath-thawbu al-abyadu min ad-danas mo bẹ̀ Ọlọ́run pẹ̀lú orúkọ tó dáa jùlọ àtàwọn òròyìn tó ga jùlọ àwọn àfáà mi tó fi kéwú lẹ́mi lẹ́nu ìbẹ̀rẹ̀ kéwù mi bàbá mi ni mo sì kí ọ̀rọ̀ bàbá mi ó yanjú kí n tó lọ wọ markas tata dadi mo ti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ńwúlá ìbẹ̀rẹ̀ ntania tálítà mo ti bẹ̀rẹ̀ ìkata àdírí ìka wúlá ìka tálítà ìka tania tálítà mo ti bẹ̀rẹ̀ wọ́n sì sọ́njọ́ náà lọ́nkú yẹn máa gbé lọ rábíà Sheikh Daoud ní ẹjọ́ bẹ̀rẹ̀ ntálítà tálítà ní kọ́líbọ̀lì markas torí wọ́n sì náwó fún mi wọ́n ní rọ́bíà ní kí n máa lọ kéwù tí máa wá kí ọ̀rọ̀ bàbá mi kí n tó lọ wọ rọ́bíà sí kéwù kékeré ni afaan bàbá mi afaan bàbá mi afaan ni yìí lálẹ́wú àánú Ọlọ́run ni mí ẹ máa rò pé ẹnìkan tẹ́ kan tì gọ́gọ́ èmi kọ́ Ọlọ́run bẹ́lẹ́ yìí mi àdúrà ti gbà lérí mi náà ẹ̀ǹso akosinu ẹ̀ǹso akosi mi yín nù mọ́ra nàtàn lẹ́lẹ́ ń pè àbí yóò yé yín àwọn talẹ́ máa halẹ̀ máa wọ́n ta ní busibu kini ẹ dákun ẹ jẹ́ ráyè sàdúà ndùn mí ni ndùn mí wọ́n máa kì mí má lẹ tẹ́tẹ́lẹ̀ náà ni mí náà sì ń gba kíkì àmọ́ ó tó kọ́ gbà bẹ́ẹ̀ mọ́ kọ́ gbà bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin a máa tó yín kakọ́ fọ́ bò ní ìmọ̀ràn ẹ̀lẹ́ àbí ìmọ̀ràn ẹ̀lẹ́ àlọ́ sọ àrò pé orùkọ́ lọ́wọ́ dúró tì mí ni gbogbo àwọn ẹni rẹ wọ́n sàdúrà fún mi gbogbo lérí ilé ayé kàkí pọ́pá ńlẹ̀ ni ọba bá ti lẹ́yìn èmi náà bá ti lé mi kí n wàhálà mi náà bá tọ̀dọ̀ mi Sheikh Adam Ọlọ́run bá kẹ́ wọn Ọlọ́run bá gẹ̀ wọn Ọlọ́run bá kẹ́ wọn Ọlọ́run bá gẹ̀ wọn bàbá wa Sheikh Adam Ọlọ́run bá kẹ́ wọn Ọlọ́run bá gẹ̀ wọn bàbá rí bàbá aláàánú onímímọ́ àfa gbogbo ayé Ọlọ́run bá wa kẹ́ wọn àfa mi àfa gbogbo ayé Ọlọ́run bá wa kẹ́ wọn àfa mi àfa gbogbo ayé Ọlọ́run bá wa kẹ́ wọn Allahumma ghfir lahu warhamhu wa afihi wa'fu anhu wa akrim nusulahu wa wasi' madkhalahu wa nakkihi min adh-dhunubi wal khataaya kama yunqqa ath-thawbu al-abyadu min ad-danas Allahumma jazihi bil ihsani ihsana wa bis sayyi'ati afwan wa ghufrana ọbẹ̀ Ọlọ́run gbogbo àwọn afa alẹ́ Yorùbá baba Kamali
gbogbo àwọn abalaminigun àwọn afọ gbogbo wọn pátápátá Ọlọ́run bá kẹ́ gbogbo wọn a nílè máa dá akọ torí ibi tá à ń lọ jìnnà kọ̀sásìkò mọ́ Ọlọ́run bá kẹ́ wọn Ọlọ́run bá gẹ̀ wọn gbogbo àfa tó mùsùlùmí wọ̀lú kọ̀ọ̀kan àánú Ọlọ́run ọba gbogbo wọn gbogbo àwọn àfa àlékò yọ̀ọ́ra àánú Ọlọ́run gbogbo àwọn àfa ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ àánú Ọlọ́run gbogbo àwọn àfa súnà Ọlọ́run máa gbé wọn ga ọba mi ó máa gbé wọn ga ọba mi ó máa gbé wọn ga àwọn tó ti lọ Ọlọ́run kẹ́ wọn àwọn tó ṣẹ́kù Ọlọ́run ṣàánú wọn la ilaha illa anta subhanaka inna kunna minadh dhalimin la ilaha illa anta subhanaka inna kunna minadh dhalimin àwọn tó ti kunu wọn Allahumma ighfir lahum warhamhum wa afihim wa'fu anhum wa akrim nuzulahum wa wasi' madkhalahum wa naqqihim minadh dhunubi wal khataaya kama yunqqa thawbul abyad minad danas àwọn tó ṣẹ́kù láyé náà àwọn àfáà tán ṣàdúrà fún Ọlọ́run jẹ́ mi wọ́n gùn àwọn àfáà sunna Ọlọ́run bá dúró tì wọ́n gbogbo àwọn àfáà tí ń ṣiṣẹ́ ẹ̀sìn Ọlọ́run bá dúró tì wọ́n àwọn àfáà oníṣẹ́ ẹ̀sìn Ọlọ́run bá dúró tì wọ́n Ọlọ́run bá wa dúró tì wọ́n Ọlọ́run bá wa dúró tì wọ́n Ọlọ́run bá wa dúró tì wọ́n. àdúrà táwa ṣe tí ó máa jẹ́ tàwa jama Daaru Naim bẹ̀rẹ̀ láti rí mi tọ́lọ́n fi mi ṣe ìmáàmù yá yín àbí bíbá yín ni kí n sọ bí ará èkó tọ́lọ́n fi mi ṣe ìmáàmù yá yín àdúrà yìí mo ti kọ́ náà ti pẹ́ ìdí máa kà náà tẹ̀tẹ̀lẹ̀ yín wàá kà sí gbogbo ayé lónìí wọ́n rí Ọlọ́run o ọ̀rọ̀ ti dójú ẹ̀ ọ̀tá ń bí ọ̀tá lọ́hùn àwọn tẹ́ ń lérí ogun àwọn tẹ́ ń lérí agbára àwọn tẹ́ ń lérí mọ́ dàbáyìí mọ́ jẹ́ báyìí mo mọ̀ pé ní nǹkan kan ju Ọlọ́run lọ hasbunallahu wa ni'mal wakil hasbunallahu fanqalabu bi ni'matin minallahi wa fadlin lam yamsasihum su' wattaba'u ridwanallah wallahu dhul fadlil azim Ọlọ́run yẹn máa pè ọ́ pẹ̀lú mọ̀nàjáàtì tí mo kọ́ lọ́wọ́ ara mi èmi ni mo kọ́ mọ̀nàjáàtì yìí àdúrà yìí lọ́wọ́ ara mi ìmọ̀ pé yà ó dà tí fi kárabàtì afabraman máa bá ń tu kọ́ máa ráyọ́ máa gbọ́n tí ń wí yà ó dà tí fi kárabàtì. Ọlọ́run tó ń jẹ́ ìṣìnpá mi tí mo pèsè kalẹ̀ níjọ́ tí wàhálà bá dé. wa sahibi fi shiddati. níjọ́ tí gbogbo ẹ bá lè koko tíwájú òṣèlú tẹ́yìn òṣèlú tí ó kú bí tí ń sábà tí ó yàtọ̀ sí Ọlọ́run. wa ya waliya ni'mati. Ọlọ́run tó dá tó ń bọ̀ dẹ́ láti rí kò sẹ́ni tí ń ṣe mú Ọlọ́run náà lọ. wa ya giyatha ragibati. Amini ilahi ya rawati. Wa ya muqila athirati. Faghfir ilahi khiti'ati. Wa laysa li muqtasadun. Mu'taqadun mas'alati. Siwaka ya khaliqana. Litabluga li hajati. Dhikraka rabbi la tunsini. Wa kun ilahi walayati. Makiraka lasitu aminu. Ma kuntu qanita rahmati. Wala bika nafika bu'dati. Lakin jiwaraka shakwati. Wala bidunika da'wati. Wasimu ilahiya nafsana min kulli khawfin wa rawatin wa khashiyatin thumma washatin. Wasimu ilahiya nafsana min kulli khawfin wa rawatin wa khashiyatin thumma washatin. Wa halakatin thumma ghuribatin. Garikin wa harikin baliyatin. Ọlọ́run kan á pé mọ́ra náà jóná mọ́lẹ̀ Ọlọ́run má fi kàn mí kí wọ́n ní lọ mọ́tò rẹ̀ jóná Ọlọ́run má fi kàn mí. Harikin wa garikin baliyatin. Sarikin wa harikin
wa mihnatin ọlọ́run má jẹ́ jí wa gbé má fi wàhálà bá wa jà. sarkin wa harkin wa afatin ọlọ́run gbogbo wàhálà àjálù má gbé bá wa. hammi wa gammin wa gusotin gbogbo àkọlé kan bú wàhálà tí ò ní jẹ́ kéèyàn lójú tuntun tó fẹ́ ṣe láyé ọlọ́run sá làwọn kó bẹ́ẹ̀. khadifin wa qasifin wa mihnatin ọlọ́run má jẹ́ kí wọ́n jí wa gbé tọ́bájà táwa ni wọ́n ti gbé lágbájá ẹ̀kọ́ tó wà ní àwọn ti kidnap ẹ̀ wọ́n ti jí gbé ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀. wa qadifin má jẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ mọ́mi okòrò kò sí náà gbẹ̀lẹ́ ọlọ́run. ọ̀pá yìí ọlọ́run mọ́sá làwọn ń bẹ̀ gbogbo òkúrọ́ tí wọ́n ń jù yìí ó ṣe gbá ó ṣàwo lọ́tún lọ́sì tí ò sí òdodo kan bẹ̀ bó ti lè kó mọ́ ọlọ́run mọ́sá làwọn bàbá wa láwọn ọmọ náà bẹ̀. wa mihnatin lamínú àdánwò ọlọ́run mọ́sá làwọn kó nú àdánwò. ju'in má fẹ́ bí pa wá ọlọ́run. wa atashin má tó gbẹgbẹ wá. wa shiddatin ọlọ́mọ fara ni wá. fakirin ọlọ́mọ bó ṣì bá wa jà o. wa fakirin wa dikin wa fitinatin ọlọ́mọ fara ni wá má bó ṣì bá wa jà má jẹ́ kó gbogbo ẹ̀ ló kókó mọ́ wa. masikin wa kasifin wa dillatin ọlọ́mọ yẹ̀yẹ́ wa. zalizalatin aw ihanatin ọlọ́mọ yẹ̀yẹ́ wa má jà ṣubú níbi gbogbo ibi tá a ti ní ìdí ọlọ́mọ jà yẹ̀yẹ́. baridin wa nahabin wa dollatin ọlọ́mọ kò tútù bá wa jà. wa nahabin má jẹ́ wọ́n jí mi lówó kó ọlọ́mọ yẹ kí wọ́n jí wa lọ́wọ́ bọ́ọ̀ bá jí wa tó má jẹ́ kí wọ́n tún jí wa ní dúkìá ọlọ́mọ yẹ kí wọ́n jí. wa dollatin ọlọ́mọ jà sọnù. gayyin dolalin wa killatin ọlọ́mọ sọ wá ní kékeré bá dé pọ̀ yọ ọlọ́mọ di wa kú. wa min waba'in wa hullatin ọlọ́run gbogbo àwọn àjálù bú àtẹ̀yẹ́tẹ́ èèyàn lè fojú ya fọ́tò èyí tó lè fojú ya fọ́tò ọlọ́mọ sá là á. wa min jununin fadihatin wa min judhamin qabihatin wa min bala'in wa afatin barusin wa nakisin wa halakatin wa min zalazila hammatin wa min dainin makirin wa min kashifi awratin aliki ilahi ya hasidi ọlọ́wọ́ wá dákun àtúwábẹ̀ wọn náà pẹ̀lú títóbi ẹ àti bí wọn náà ti ní ọlá tó tí ò sẹ́nìkan lágbára ara ti agbára wọn náà ọlọ́run dákun gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe kéèta àwọn bàbá wa àti dáwọ́nà yìí lórí ọlọ́run sábà wà pa wọn. aliki ilahi ya hasidi wa akidi wa gibati wa mani adali faadi man kadani aw muhujati. àwọn àlọ́ bá jẹ́ ni ọmọ kéwù ni gbogbo ohun tó lù kó jẹ́ láyé kó pé rẹ̀ ọlọ́run tí bá fi ń ṣe kéèta wa dáwọ́nà yìí lórí ọlọ́run sábà wà pa wọn. aliki ilahi ya hasidi wa akidi wa gibati wa mani adali faadi man kadani wa tolabati. gbogbo ẹnikẹ́ni tí wọ́n kọjú ọ̀dá sí wa ìwọ fún ara ẹni wọ́n á kọjú ọ̀dá sí wa. man kadani wa tolabati. àti bàbá wa àti gbogbo àwọn ọmọ tó lẹ́pàá pọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kọjú ọ̀dá sí wa ọlọ́pàá wa bá wẹ̀ níbẹ̀. man kadani wa muhujati. bàbá wa àti gbogbo àwọn ọmọ wa àti gbogbo tó bá jáde lára wọn gbogbo ẹnikẹ́ni tó bá lókun tí wọ́n gbẹgbà ọlọ́pàá sábà wà pa wọn. man kadani wa jama'ati. ẹni bá bàbá wa jà tí bá ogun dáhùn náà yẹn jà lódìdí ọlọ́pàá wa pa wọn níbẹ̀. aliki ila iya hasidi. ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa gbogbo ẹnikẹ́ni tí ń bí ibi àní. wákìdí wàgíbátí. gbogbo ẹni tí bẹ́ẹ̀ ń bàjẹ́ pé ha kí ni mú ló ti jẹ́ jáwọn nìkan ni wọ́n gun mọ́tò wọ́n ṣe gbọ́n ní amẹ́ríkà lọ́wọ́ pẹ̀. wàmẹ́ni àdáàlì fàdí mẹ́kàdání wàmúhùjàtì mẹ́kàdání wàtọ́lábàtì mẹ́kàdání wàjàmáàtì. jàmáà lápapọ̀ gbogbo ẹnikẹ́ni tí bá bá a sọ̀tà ọlọ́mọta bá a pa wọn. wàhùdí ìlà ìyá mẹ́ni àdá. ọlọ́run gbogbo ẹni bá kọjá àdásíwájú bá wa sọ̀tà bá wa gbà mú. kúlí wàjúsí wàtọ́lábàtì. bóyá bàbá wa lódìdí ni àbí gbogbo ọmọ àbọ̀mọ wọn àbẹ́ ọmọ kẹ́wù gbogbo ẹnikẹ́ni tó bá kọjá àdásíwá ọlọ́mọta bá wa gbà mú. sáárá ní àlìmọ́ wà ní kìmọ̀táhùn. irú ìgbàmù wo ọlọ́run ìgbàmù tó lágbára tí ò ní bọ́m̀bẹ̀ òun la fẹ́ kó bá a fi gbàmù. sáárá ní àlìmọ́ wà ní kìmọ̀táhùn. ẹkú tó ní ìyá ẹlẹ́ta ìró nínú àti láyé àti lálẹ́ kìámà ó
ó sì náà ń kọrí náà bìbí láti. ìbànújẹ́ gbére tí ọmọ wa bá yí tó ní bọ́mẹ̀ tó fi ní ojú títí wa náà ọlọ́pàá gbé bá. àrísí ilé alẹ́ yẹn ìlànà tọ́yẹ̀rán àbábí làfitìnàtì àti mísí àlá àmúwálì wàṣídùdí alẹ́ bìbí ẹ̀wì àrísílì alẹ́ ìlànà tọ́yẹ̀rán àbábí làfitìnàtì àti mísí àlá àmúwálì wàṣídùdí alẹ́ arizili alehim ilahana toiran ababi lafitinati atimisi ala wasidudi ale ìwọ tọrọ kan tí wọn náà ń kọmẹǹtì lérí Facebook tó bá fara kásá ara rẹ̀ ó balẹ̀ máa kọmẹǹtì sọgbọ máa kọmẹǹtì ó fara kásá máa kọmẹǹtì arizili alehim ilahana tọ́yẹ̀rán àbábí làfidínàtì àti mísí àlá àmúwálẹ̀ wàṣídúrí alẹ́ àrísí ilé alẹ́ ìlà tọ́yẹ̀rán àbábí làfidínàtì àti mísí àlá àmúwálẹ̀ wàṣídúrí alẹ́ wọ́n sọ fún ọ wọ́n náà ń gbà bí a bá jẹ́ ọ ara rẹ̀ balẹ̀ má jókòó jẹ́jẹ́ tiẹ̀ kọ́ má jẹun rẹ̀ jẹ́jẹ́ ìtọ́ ń wá orí àrísí ilé alẹ́ ẹ̀m tọ́yẹ̀rá náà bá owó tó nítọ̀ ní síbi ìbàjẹ́ mi bọ́ bá dolo sí ara rẹ̀ balẹ̀. àdánwò Musa alayhi salatu wa salam ó ní rabbana innaka atayta fir'auna wa mala'ahu zinatan wa amwala liyudillu an sabil rabbana atimisi ala amwalihim washdudi ala fala yu'minu arsili alayhim ghayran ababil fitnati sọ́fà ya'lamuna. ọlọ́wọ́ gbogbo àwọn ọ̀tá wa tá wí bá wa ṣàwọ́jọ irú ẹ̀yà bá ní àtọ́ ọ̀rọ̀ táwọn àṣàbù ní fíìlì lánàá ọlọ́run mọ́jọ tán o tó rà mọ́ pé kò tí ì tẹ́lẹ̀ àwọn ọ̀tá mi wọ́n ti pọ̀ tó tún bá fi ránṣẹ́ sí gbogbo wọn lónìí. ọlọ́run èyí tó bá já sí pé owó ló ní tí ń gùn tí mi sọ pé àkókò tẹ́ gbègbà owó rẹ̀ ọlọ́mọ apárun èyí tó bá jẹ́ yìí ló ní tí ń gùn àfààní jẹ́ torí ọlọ́mọdé jẹ́ kankan mọ́. máa wí lọ. máa sẹ́pẹ̀ lọ. tí wọ́n ń kú wọn tí bí ń ṣe wọ́n kàlàkàlà tí wọ́n ń gbọ́ pé a ti bá ṣe ẹ̀jẹ̀ a ti ọlọ́run bá wa pa ogun ẹ̀. àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yín mò ń gun mọ́tò yìí kan ẹ̀ṣẹ̀ mi nu ẹ̀ṣẹ̀ ni kí n gun mọ́tò ni mọ́tò tí èyí tó rí tó ní wọ́n ń tàn yìí kan o ojú rẹ ní ti gùn mí yọmọ burú fún ọ ni bẹ́ẹ̀ bọ́yá abábílà bá tẹ̀ ọ́ ara rẹ̀ balẹ̀ àrísí ilé alẹ́ ọlọ́mọba ti wù yí bẹ́ẹ̀ ni ojú orí bá a bá wá ń wí náà wọ́n mọ̀ ní àwọn àbáṣúná ń ṣépè nígbà tó táwọn ànábì Muhammad ànábì ṣépè ní wọn o. Allahumma asihim adada ànábì ní ọlọ́pàá wa ka ogun ọlẹ́yọ̀ kọ̀ọ̀kan. waqtulhum badada máa wọ́n máa pa wọ́n tẹ̀lé wọn. wala tughadiri minhum ahada. ọlọ́run fẹ́ nìkanlẹ̀ láì bá wí nu ọlọ́run bá ànábì ti wù àwọn náà wí bẹ́ẹ̀. gbogbo àwọn ọ̀tá wa bá ànábì ti ṣe wà lọ́ta ni ọlọ́run tó rí bẹ́ẹ̀ gbogbo àwọn. Allahumma asihim adada. ọlọ́run bá wọn ọ̀tá wa bá wa kàwé ẹ̀kọ́
waqtuluhum badada. bẹ́ẹ̀ni wọn máa wá bá pa wọ́n tẹ̀lé àwọn. ẹ ti pọ̀ ju ìmọ̀ yín àmọ́ lọ́mọ nọ́mbà yín mo ti sọ fún pé kọ́ bá ń kà yín lọ́kọ̀ọ̀kan